ó ní background tá bá fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀, even though Bible kò sọ gbogbo ẹ̀ tán, but a lè rí kà ní 2 Samuel chapter 8, 2 Samuel chapter 8 verse 3 to 8. ẹ lè kọ́kọ́ ka 3 to 8 kẹ́tún ka 13 to 14. ẹ máa rí wípé David òun ló lọ gbógun bá àwọn ará Syria o, àwọn Aram. David lọ gbógun tì wọ́n, ó lọ gbógun ní gidi tì wọ́n. Nọ́ọ̀tì apá àríwá òun làwọn yẹn wà, wọ́n jìnnà sí Israeli gan. ó dẹ̀ ṣẹ́gun wọn ní gidi ni. ó ṣẹ́gun ọba wọn, àtọba Damascus àtọba Soba, ó ṣẹ́gun àwọn yẹn. dẹ̀ ṣe wá rí àwọn kan wá wà ní south, bí ìmọ̀ Yorùbá south, àwọn kan wà ní south, àwọn yẹn àwọn Edomite là ń pè wọ́n, àwọn ìran Ísọ̀. ṣe mọ̀ pé Ísọ̀ ọ̀tá Ọlọ́run ni, ọ̀tá Jákọ́bù ni, ọ̀tá Ísírẹ́lì ni. àwọn Edomite yẹn àwọn wà ní south lọ́wọ́ yẹn wà. so nígbà táwọn yẹn rí pé David lọ jà ní north tó ti lọ pa àwọn ará Syria, ní ìwà David ó ti pa nínú àwọn Edomite yẹn ní burúkú o. so àwọn yẹn ni àwọn Bible scholars sọ pé nígbà tí David fi ń ja ogun north yẹn lọ́wọ́, wọ́n wá lọ wá lára àwọn Syria tí kò síbi tí David ti ń ja ogun, wọ́n wá jọ ṣe papọ̀ láti lọ gbógun ti Jerusalem, láti lọ sí Judah nígbà tí David ò sí nílé. so wọ́n lọ pa àwọn èèyàn, wọ́n lọ bà gbogbo ilẹ̀ Judah, wọ́n lọ bàjẹ́. but Bible ò sọ páàtì yẹn fún wa, a tún rí kà ní 1 Chronicle wípé David rán Abishai àbúrò Joab àti Joab wípé kí wọ́n kàn lọ pa àwọn Edomite yẹn, kàn lọ gba ẹ̀san. so a rí pé lóòótọ́ 1 Chronicles chapter 18 verse 12 ẹ máa rí 18 verse 12 ẹ máa rí pé ó rán àwọn Abishai, ó rán wọn pé kàn lọ padà kàn lọ pa wọ́n. but nǹkan tó dùn Dávìdì ni wípé tó bá jẹ́ pé Ọlọ́run wà pẹ̀lú àwọn nígbà táwọn ń ja ogun yẹn ni, àwọn tí wọ́n para wọn pọ̀ tán sáré tán lọ take advantage pé David ò sí nílé, tán lọ ja ogun ní Judah, tán lọ pa àwọn èèyàn ní Jerusalem, wípé irú ẹ̀ ìbá má ti ṣẹlẹ̀. pé bọ̀ torí pé Ọlọ́run ò bá wọn lọ ogun ni, ká lọ́lọ́run bá wọn lọ ogun ni, Ọlọ́run ó máa dín ìpẹ̀ lọ́wọ́ yẹn. so David mọ̀ pé problem wà, ó ní nǹkan tó ṣẹlẹ̀. torí tọ́lọ́run bá wà pẹ̀lú wọn, tọ́lọ́run bá wọn lọ ogun, kò sọ́ta kankan wọ́n tẹ nílé, tó bá plan ẹ̀ wọ́n nílé mú ìdáwọ́lé wọn nílé mú ṣẹ. tọ́lọ́run ti ní májẹ̀mú pẹ̀lú wọn wípé ọmọ máa bá wọn lọ sí ojú ogun, òun ò ní fi wọ́n sílẹ̀. so tẹ́ṣẹ̀ bá ti wà, ẹ rántí kéèsì, ẹ rántí ogun Ai, tó bá ti di pé ẹ̀ṣẹ̀ wà ní kámpù, Ọlọ́run mímọ́ ni, is a holy God. tẹ́ṣẹ̀ bá ti wà ó tán, Ọlọ́run ò ní lè dúró. so tó bá fẹ́ bá Israeli jà, tó bá fẹ́ ibi tó bá fẹ́ make sure pé ó fẹ́ win ní Israeli, ká tó máa ń ṣe ní pé wọ́n á jẹ́ kán ṣẹ̀ sí Ọlọ́run wọn. wọn kì í sọ pé torí pé àwọn ní nǹkan ogun, wọ́n á ní ẹ jẹ́ kán ṣẹ̀, tá bá ti jẹ́ ká bóyá ká fi àwọn obìnrin virgin ká fi sáàní wọn, káwọn ọkùnrin wọn bá wọn lò, wọ́n wá nǹkan tó máa jẹ́ kán ṣẹ̀. tó bá ti ṣẹ̀ sí Ọlọ́run á bínú, Ọlọ́run wà ní bá wọn lọ sógun yẹn. so nǹkan táwọn ọ̀tá máa, so David mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ tó fi jẹ́ pé wọ́n lè lọ sí Judah tí wọ́n dẹ̀ lè bàbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn. tọ́lọ́run ò dẹ̀ ṣe nǹkan kan, Ọlọ́run ti bínú sí àwọn Israel, Ọlọ́run ní bínú sí wa lórúkọ Jésù. so mo kàn fún wa níyẹn ká kàn fi ní àìdíà nǹkan tó ṣẹlẹ̀ ní Psalm 60 ni. nǹkan tí mo fẹ́ ká fi ṣe ọ̀rọ̀ yànjú, gbogbo àmọ́ ìpọ́lọ́run ní bánà wa ní verse 4 Psalm 60 yẹn, verse 4 Psalm 60, David sọ pé ìwọ ti fi ọ̀págun bánà ni o. ṣe mọ̀, ìwọ ti fi ọ̀págun fún àwọn tí ó bẹ̀rù rẹ, àwọn tó bẹ̀rù Ọlọ́run, pé Olúwa wàhálà ṣẹlẹ̀, wọ́n ti pa àwọn èèyàn, gbogbo nǹkan ti bàjẹ́, ilẹ̀ ti mì tìtì, gbogbo ẹ̀ ti ṣe, but Olúwa a rí pé ọ̀págun rẹ wà lókè, ó gbé ọ̀págun rẹ sókè. ọ̀págun tó wà lókè yìí ká má lè fi hàn nítorí òtítọ́ ni, because bó ṣe wà yẹn tá bá ti rí àti mọ̀ pé òtítọ́ wà ńbẹ̀. òtítọ́ náà ta lè òtítọ́ náà Jésù Kristi ni. so Ọlọ́run ní bánà wa, Ọlọ́run gangan ní bánà. ṣàpè tí Mósè bá ti lọ jagun, tá bá ti win ogun gbà yẹn, Mósè á ṣe altar
síbẹ̀ ó pe orúkọ ibẹ̀ ní the Lord is my banner. Ọlọ́run yìí ọlọ́run tó máa ń ja ogun fún wa ni, ọlọ́run tó máa ń fún wa ní ìṣẹ́gun lójú ogun. The Lord is my, so Jésù Kristi ni ọ̀págun náà. So mo fẹ́ lò yìí láti fi jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ ìyànjú wa. Mo wá fẹ́ ká lo kéèsì nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí ejò tó máa lọ ń bù wọ́n jẹ ní Numbers, a lè lọ wo ìwé Numbers, Númérì 21 verse 8. Numbers chapter 21 verse 8. Olúwa sì wí fún Mósè pé rọ ejò amúbíiná kan kí o sì fi sórí ọ̀págun kan. Bánà yìí là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Okay. Ó ní yóò sì ṣe olúkúlùkù ẹni tí ejò bá bù ṣán nígbà tí ó bá wò ó yóò yè. So ìkan tọ́lọ́run ṣe fún wọn lákòókò náà ní Old Testament, torí Jésù ò tí ì dé. Ejò bẹ̀rẹ̀ sí ní bu àwọn èèyàn Ọlọ́run. Àwọn tẹ́jọ yẹn bá ti bù jẹ wọ́n máa kú ni. Mósè wá ké pe Ọlọ́run pé Olúwa kí leléyìí, kí ni kóun ṣe? Olúwa sọ pé ìwọ gbé ọ̀págun sókè kó wá fi ejò kó fi sórí ọ̀págun yẹn. Ẹni tí tẹ́jọ yẹn bá ti ń bọ̀ sọ fún wọn pé kán máa wo ọ̀págun yẹn. Ẹ tó bá ti ń wo ejò tó wà lórí ọ̀págun yẹn, kò sí kankan tẹ́jọ yẹn máa lè gbé ṣe. Ejò yẹn ò ní lè bù ṣán. Ọ̀rọ̀ ìgbàgbọ́ wa là ń sọ yìí, mo fẹ́ kí kinní yìí kó yé wa o. Imagine àwọn tẹ́jọ yẹn bá ti bù ṣán ní wọn máa ń kú ni. Meanwhile Ọlọ́run dẹ̀ sọ wípé ẹ̀yin ìkan tẹ́jú nílò láti ṣe ní pé ìgbàgbọ́ yín kó múná. Ẹ̀yin ẹ ṣáà wò ó, tẹ́ bá ti lè wo ejò tí Mósè gbé sórí ọ̀págun yẹn, ìyẹn Bánà yẹn, ejò yẹn kò ní lè súnmọ́ yín, kò ní lè bù yín jẹ, kò sí kankan tó máa lè ṣe. Àjẹríkà ẹ lọ ka gbogbo Numbers 21 yẹn, lóòótọ́ ẹ rí i pé gbogbo àwọn tó fẹ́ràn Ọlọ́run, tí wọ́n bẹ̀rù Ọlọ́run, tí wọ́n tiẹ̀ ṣe iyèméjì wípé àwọn ò ní wò ó, méjì wọ́n tiẹ̀ rí tó ń bọ̀ báyìí wọ́n á máa wo òkè. Tọ́ bá ti ń wo òkè tọ́ ń wo ọ̀págun yẹn, ejò yẹn ò lè ṣe wọ́n ní nǹkan kan, á fi wọ́n sílẹ̀ ni. Gbogbo àwọn tó wo ọ̀págun yẹn gbogbo wọn ló yè, kò síyàn kankan tí ejò yẹn tó bù ṣán. So Dáfídì wá ń sọ wípé Olúwa ó ti gbé ọ̀págun rẹ sókè. So àwọn tó fẹ́ràn rẹ, àwọn tó jẹ́ ti tiẹ̀ nínú wa, gbogbo ẹ tó jẹ́ tọlọ́run, tó bá ti ń wo ọ̀págun yẹn, even though àwọn ọ̀tá yẹn wọ́n wá ja ogun, wọn ò rí àwọn tó jẹ́ tọlọ́run, wọn ò rí wọn pa. Ẹ̀mí mímọ́ bá mi ṣàlàyé kinní yìí. Psalm 60 ó nídìí ká farabalẹ̀ ká understand yẹ dáadáa. Olúwa gbogbo àwọn nǹkan bí eléyìí ń ṣẹlẹ̀, ṣùgbọ́n Olúwa dẹ̀ gbé ọ̀págun sókè. Ó ní ìwọ ti fi ọ̀págun fún àwọn tí ó bẹ̀rù rẹ. Ó gbé Bánà yẹn ó gbé sókè báyìí. Torí kálọ́lọ́run fẹ́ fún wọn ní victory ni, á fún gbogbo wọn ń ṣẹ́gun. Ṣùgbọ́n Ọlọ́run gbé Bánà sókè wípé mo rí pé àwọn ọ̀tá dé, mo rí pọ́n ti dé, ẹ ti ṣẹ̀, ọ̀tá dé lóòótọ́. Ṣùgbọ́n àwọn tó fẹ́ràn mi nínú yín, àwọn tó jẹ́ tèmi nínú yín, ẹ̀yin máa wo ọ̀págun yìí. Tẹ́ bá ti ń wo ọ̀págun yẹn, àwọn ọ̀tá yẹn wá kàn ṣe nǹkan tó fẹ́ ṣe, wọ́n á lọ, kò ní kàn yín. Pé Dáfídì sọ pé mo rí pé ẹ ti gbé ọ̀págun yín sókè fún àwọn tó bẹ̀rù yín, kí a lè máa fi hàn nítorí òtítọ́ yìí ni Jésù Kristi. Ìyẹn ni pé ọ̀págun tó wà lókè yẹn fún ìyẹra fún ọfà àwọn ọ̀tá kò ní bá ẹni tó bá ti ń wo ọ̀págun yẹn. Ẹni tó bá ti ń wo ọ̀págun yẹn, tó ń wo Bánà yẹn, ọfà ọ̀tá ò ní bá, kò ní fi ṣe báwọn ọ̀tá yẹn ṣe gbóná tó. Tọ́ bá ṣáà ti ń wo ọ̀págun yẹn, tó ti ń wo Bánà tó wà lókè yẹn, ọfà ọ̀tá ò ní bá wọn. Gbogbo àwọn yẹn tán jẹ́ tọlọ́run, tán bẹ̀rù Ọlọ́run, àwọn yẹn ọfà ọ̀tá kò bá wọn, àwọn yẹn wọn ò rí wọn pa. So kí nìdí ẹ̀ tá fi ṣe ọ̀rọ̀ ìyànjú? Òun ni wípé ṣé rí, tí kò sí pé kí irú ìṣòro, kò sí kí ìpọ́njú kó má dé, kò sígbà tí as long as tá bá ṣì wà nínú ayé yìí, kò sígbà tí ìpọ́njú àbí ìṣòro tí kò ní ṣẹlẹ̀. Bó tó bá ti ṣẹlẹ̀, kí ni onígbàgbọ́ láti ṣe? A láti máa wo Jésù Kristi òtítọ́ yẹn. Jésù Kristi ni Bánà yẹn, the Lord our banner ni o, Jésù Kristi ni o. A ní láti máa wo Jésù Kristi. A gbọ́dọ̀ ní plan B, a gbọ́dọ̀ ní plan C. A láti tẹjú mọ́ Jésù Kristi yẹn wípé kò síbi tí mò ń lọ. Ìṣẹ́gun mi nínú ẹni tí mò ń wò yìí, nínú Jésù tí mò ń wò yìí, òun ló wà. Èèyàn lè fi ojú kan kó máa fi wòkè kó máa fi kan wọlẹ̀ o, kò possible. A láti fojú méjèèjì, a láti gbé sókè, a láti máa fi wo Jésù Kristi tó jẹ́ Bánà wa lákòókò ìṣòro. Ìdánilójú wà wípé tá bá ṣe bẹ́ẹ̀,
ọfà ọ̀tá kò lè bà wá, ìṣẹ́gun wà, a máa borí, and ìṣòro yẹn will surely come to pass. So bí Bible ṣe máa sọ pé and it came to pass. Ọlọ́run á jẹ́ kó yé wa lórúkọ Jésù. Ọ̀rọ̀ bánà yẹn ó ṣe pàtàkì, mo fẹ́ kó really yé wa wípé Jésù Kristi ní òtítọ́ yìí o, òun ni bánà yẹn o. Wọ́n wá jà wọ́n lógun, wọ́n ṣe gbogbo ẹ̀bọ tán, wọ́n kàn wà tó jẹ́ pé ogun yẹn ò kó wọn lọ o, ogun yẹn ò kàn wọ́n o. Àwọn tó bẹ̀rù Ọlọ́run, tó nífẹ̀ẹ́ Ọlọ́run, nígbà tó Ọlọ́run ti gbé ọ̀pá gun sókè, bánà yẹn ni wọ́n ń wò táwọn ọ̀tá fi ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe tán. Ọwọ́ ọ̀tá ò kàn wọ́n, ọ̀tá ò fọwọ́ kàn wọ́n rárá. Òun mo ṣe lọ lo example ti Numbers chapter 21 verse 8, torí ejò tó gbé sókè yẹn lórí àgbélébù, ọ̀pá agun tó gbé sókè yẹn, àṣẹmọ̀ Ọlọ́run ní pé kí Mósè kó cross ejò yẹn kó lè form àgbélébù ni. So àgbélébù òun ló form ní ti Numbers yẹn. So pé ẹ máa wo àgbélébù yẹn, ṣẹmọ̀ Jésù ò tí ì wá gbà náà, ẹyẹ máa wo àgbélébù yẹn, tẹ́ bá ti rédíò yẹn tó ń bọ̀ ẹ ṣáà máa wo àgbélébù, ẹ má mójú yín kúrò. Tẹ́ bá ti ń wo àgbélébù yẹn, kò sí kankan tẹ́jọ́ yẹn lè gbé yín ṣe. Lóòótọ́ tó bá ti pọ́n wo àgbélébù, àwọn ejò yìí dẹ̀ fi wọ́n sílẹ̀ lóòótọ́, gbogbo àwọn tó wò ó kò sí kankan nínú wọn. Ẹ lọ ka Numbers chapter 21 táwọn ejò yẹn fi ọwọ́ kàn, wọ́n ṣe pọ̀ tó. So báwa náà ṣe láti máa wo Jésù Kristi nìyẹn, kò tẹ̀ wá ń ṣàgbélébù yẹn nìkan, Jésù Kristi ti kú sórí ẹ̀ sí. So Jésù Kristi ó dẹ̀ ti jíǹde nínú ìṣòro, kò sí bó ṣe lè le tó. Mò ń wo Jésù, ẹni bá wo Jésù ó máa yè ní o. Ẹ gbé Jésù sókè, ẹ gbé Jésù sókè, ẹni bá wò ó yóò yè. Ẹni tó bá ń wò ó ló máa yè o. Ẹni tó bá ti lọ ń wá plan B plan C, wọ́n á tún máa bá fi kún wàhálà yẹn ni o. Sátánì á máa bá fi kún. Tó bá wo ẹ̀fọ́rí, á fi inú rírun, á fi sí. Tó bá wo kò Sátánì ò ní kankan tó máa ọ̀fà, máa foríṣiríṣi sí ni. But ẹ̀yẹ kúkú gbójú yín, ẹ̀yẹ máa wo Jésù Kristi. Ẹ máa wo bánà yẹn, Jésù Kristi ni o, olòtítọ́ náà. Ẹ ṣáà máa wò ó, ẹ máa rí ìpọ́njú yẹn ó máa lọ ni. Bible á sọ pé and it came to pass. Ó máa lọ ni. As long as a bá ti ń wo Jésù, Olúwa ràn wá lọ́wọ́ kó lè yé wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a ka Psalm 60. So Psalm 60 fẹ́ le díẹ̀, so but tá bá ti get ẹ̀, tá bá máa fi ṣe tán line by line, ó máa tún yé wa sí. Ká tún lọ kà á, ká lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní 2 Samuel chapter 8 yẹn, á lè kúkú ká gbogbo ẹ̀ pàápàá. Ká lọ ka 1 Chronicles chapter 18. So Psalm yìí, Psalm ègún náà ni, ara àwọn Psalm ègún ni. Last one ní Psalm àwọn ègún yẹn ni. Àdúrà fún ìgbàlà ni. Dáfídì ń gbàdúrà fún ìgbàlà ni. Nígbà tí Dáfídì ń bá àwọn ará Syria tó wà láàrin odò méjì àti àwọn ará Syria ti Sóbà jà, nígbà tí Joab padà, so láàrin ibi tó ti ń bá wọn jà àti ti Joab yẹn ni Bible really sọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ fún wa. Ibẹ̀ ni Dáfídì dẹ̀ fi kọ Psalm 60. But a rí ibi tó ti rán Joab padà nígbà tó rí pé wọ́n ti pa àwọn èèyàn Ọlọ́run, tó ti wá gbàdúrà tí Dáfídì ti bẹ Ọlọ́run pé arípẹ́ ń bínú ni ìwọ Ọlọ́run, torí tẹ́ ẹ̀ bá bínú ẹ̀ kì í ṣe bí eléyìí. Dáfídì rán Joab padà àti Abishai, wọ́n dẹ̀ lọ pa àwọn Édómù yẹn, wọ́n pa wọ́n nípakúpa. Àwọn Édómù yìí àwọn ìlú Ísọ̀ ni, ọ̀tá Jákọ́bù, ọ̀tá Ísírẹ́lì ni wọ́n, ọ̀tá Ọlọ́run. Òun Ọlọ́run ò ṣe fẹ́ràn Ísọ̀ láti inú oyún ìyá rẹ̀. Ọlọ́run ti sọ pé mo kórìíra Ísọ̀ ṣùgbọ́n Jákọ́bù ni mo fẹ́. Tọ́lọ́ Ọlọ́run ti máa rà tí Ísọ̀ tó máa dá nígbà tó bá dàgbà. So verse 1, Dáfídì bẹ̀rẹ̀ pẹ̀lú pé Ọlọ́run ìwọ ti ṣáwátì. Ọlọ́run ò ní ṣáwátì lórúkọ Jésù o. Dáfídì sọ pé Ọlọ́run níbo ló wà ló ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ yìí Olúwa, sí ń bẹ̀ ni, níbo lẹ wà? Ṣé bẹ́ẹ̀ ṣèlérí fún wa wípé ẹ máa bá wa lọ sójú ogun ni? Àní kò ná ogun kankan. Níbo lẹ wá wà Olúwa tí nǹkan yìí fi ṣẹlẹ̀? Ogun la lọ́jà ká tó dé, wọ́n ti ṣe nǹkan tán ṣe yìí Olúwa, níbo lẹ wà? So Dáfídì sọ wípé Olúwa ìwọ ti ṣáwátì, ìwọ ti tú wa ká, o ti tú àwọn èèyàn yìí ká. Ó lóun rí i pé tírú kan bí eléyìí bá ṣẹlẹ̀, á jẹ́ pé inú Ọlọ́run ti bàjẹ́ ni. Àwọn èèyàn ti mú inú Ọlọ́run wọ́n ti mú inú Ọlọ́run bàjẹ́ ni. Anger, ìbínú. Tí ìbínú Ọlọ́run bá dẹ̀ ti wà, ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ ò bá wà, Ọlọ́run ò ní bínú.
ẹ̀ṣẹ̀ ti wà ní. Dáfídì sọ wípé a ti rí pé inú rẹ̀ ti bàjẹ́, torí tínú Ọlọ́run ò bá bàjẹ́ kò séèyàn kankan tó lè win ní Ísírẹ́lì. Ó ti ṣèlérí fún wọn, Ọlọ́run májẹ̀mú ni tó dẹ̀ máa ń pa májẹ̀mú tó máa ń pa á mọ́. Ṣùgbọ́n tó bá ti di pé ẹ̀ṣẹ̀ ti wà ní káàmpù, Ọlọ́run mímọ́ ni, Holy God ni, kò lè dúró. Ẹ̀ṣẹ̀ máa ń yapa, ó máa ń fa ìyapa láàrin Ọlọ́run àti àwọn èèyàn Ọlọ́run ni. So David sọ wípé inú rẹ̀ ti bàjẹ́, ó wá ń bẹ̀bẹ̀ wípé èmi rí pé ẹ ti bínú Olúwa, èmi ò tiẹ̀ fẹ́ béèrè pé kí ló bí yín nínú, pé kí làwọn èèyàn yìí ṣe, mo kàn ń bẹ̀bẹ̀ yìí pé tún ara rẹ yí padà sí wa. Restoration ni mò ń béèrè fún, ìdápadà Olúwa, ẹ yí padà, ẹ mú bínú, ẹ mú kúrò. Ara nǹkan tọ́lọ́run ṣe fẹ́ràn Dáfídì lélẹ́yìí o. Ká léèyàn mi a máa sọ pé Olúwa ẹ̀ṣẹ̀ wo làwọn èèyàn yìí ṣẹ̀ lélẹ̀ tí mo sáré lọ sógun yìí sìn tí nǹkan bíi eléyìí ti ṣẹlẹ̀. A máa béèrè question bẹ́ẹ̀ ni pé òun ló fọ́lọ́run níṣẹ́ ni. But Dáfídì sọ pé mo mọ̀ pé ti bínú, ṣùgbọ́n Olúwa ẹ yí padà. Nǹkan tó ti bàjẹ́ yìí ẹ wá tún ṣe. Restoration, cry for restoration ni o. Nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe nìyẹn Ọlọ́run. Ẹ jọ̀wọ́ Olúwa, yípadà sí wa. Ẹ má ro èyí tí àwọn èèyàn yín tí wọ́n ti ṣe, ẹ yípadà sí wa. So ní verse 2 ó ní ìwọ ti mú ilẹ̀ wá rìrì. Kò sọ pé àwọn ọ̀tá tán wá jà ń bẹ̀ lọ jẹ́ kí ilẹ̀ kó rí bẹ́ẹ̀ o. David sọ pé ìwọ Ọlọ́run ni, because ìwọ Ọlọ́run ká ló wà pẹ̀lú wa ni, ká ló wà ń bẹ̀ ni, ọ̀tá ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. So David sọ pé ìwọ Ọlọ́run ló ṣe o, torí pé ẹ̀ sí ń bẹ̀, torí pé ẹ̀ bá wọn lọ sójú ogun. Òun ló ṣe jẹ́ kí àwọn ọ̀tá kan fi mú ilẹ̀ yẹn, tán fi mú wá rìrì. Ó ní ìwọ ti mú ilẹ̀ wá rìrì, ìwọ ti fọ́ ilẹ̀ náà, ìwọ ló fọ́ o, kò kì í ṣe àwọn ọ̀tá o. David ò kì í pọ́n ọ̀tá lé, kò tiẹ̀ fún ọ̀tá ní David ò fún ọ̀tá ní 1 out of 10. Ó máa ń yẹ̀yẹ́ àwọn ọ̀tá ni, kò ń fún Sátánì ní kírẹ́dìtì rárá. Èèyàn míì sìn Sátánì ló máa fún kírẹ́dìtì, kó tiẹ̀ tó rántí Ọlọ́run á ti sọ gbogbo nǹkan tó fẹ́ sọ tán. Ogun tó ń jà á ti ogun yìí le, Sátánì gbógun ti òun gan, ìkan tí Sátánì bá òun fà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó lè kú. Ẹni pé ó ń fún Sátánì ní kírẹ́dìtì nìyẹn, kò ní sí ibi tó bá ti sọ̀rọ̀ Ọlọ́run ń bẹ̀. But David sọ wípé ìwọ Ọlọ́run, ìwọ ló múlẹ̀ náà wá rìrì, ìwọ ló fọ́, ìwọ ti fọ́. Ṣùgbọ́n Olúwa, mo wá ń bẹ̀bẹ̀ ni, mú fífọ́ rẹ bọ́ sípò, wá mú padà, wá tún ṣe, nítorí tí ó ń mì o, ilẹ̀ náà sì ń mì o, kò tí ì tán Olúwa. A sì rí sáà ìpínlẹ̀ yìí sì ń mì lọ́wọ́lọ́wọ́ o. Tún ibi tó ti fọ́ Ọlọ́run, wá bá wa tún ṣe, ó sì ń mì. Ìwọ ló lè híìlì láǹdì, kò sẹ́ni tó lè híìlì láǹdì náà. Ṣé àwọn ọ̀tá tó bàjẹ́ ṣé wọ́n má lè tún ṣe ni? So why am I going to give them credit? Báwo ṣe máa ń sọ, tó ògiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀. Ògiri ti lanu láláǹgbá ṣe ráyè wọbẹ̀, ṣùgbọ́n ìwọ Olúwa, ìwọ ló lè yọ aláǹgbá kúrò tó dẹ̀ máa tún dí ògiri náà. Nǹkan tí David ń sọ nìyẹn. Wá bá wa tún ṣe, ilẹ̀ yìí sì ń mì Olúwa, wá bá wa tún ṣe, kó má mì mọ́, kàlàáfíà kó lè wà lórí ilẹ̀ náà. So ní verse 3 ó ní ìwọ ti fi ohun tí ó ṣòro hàn àwọn ènìyàn rẹ. Pé o ti jẹ́ káwọn èèyàn rẹ rí ṣòro ló ń jẹ́ bẹ́ẹ̀. Wípé Olúwa, kò kì í ṣe àwọn ọ̀tá yẹn o, ìwọ ló jẹ́ káwọn èèyàn rẹ rí ṣòro. Ìwọ ni, ìwọ ti fi ohun tí ó ṣòro hàn àwọn ènìyàn rẹ. Ìwọ mú wa mu ọtí wáìnì ìta gbọ̀ngbọ̀n, ìyẹn confusion. Ṣé mo pé ọtí wáìnì tí ò jẹ́ kán mọ̀ nǹkan tó ń ṣe mọ́, pé confusion wà ní gbogbo àárín àwọn ènìyàn wípé kí ló ń ṣẹlẹ̀, kí ló dé, kí ló fa gbogbo nǹkan bí eléyìí. David sọ pé bó ṣe wà nìyẹn o, kò kí ṣe pé ilẹ̀ yẹn nìkan ló fọ́ o, àwọn èèyàn rẹ gan fúnra wọn ti fọ́ káàkiri o. Ó affect àwọn èèyàn o, àwọn èèyàn ti fọ́ káàkiri. Ó ti mú wọn mu ọtí wáìnì ìta gbọ̀ngbọ̀n. Not only is the land devastated, but also your people, àwọn èèyàn rẹ gan, wọ́n ti confusion ti dé, kò yé wọn mọ́, kò yá àwọn èèyàn pé kí ló ń ṣẹlẹ̀. Ó wá sọ pé ní verse 4 o, David wá sọ pé ṣùgbọ́n Olúwa, èmi rí pé ìwọ ti fi ọ̀pá gún fún àwọn tó bẹ̀rù rẹ. Gbogbo àwọn tó wà ń bẹ̀ kọ́ ni wọ́n finish. Ó fi ọ̀pá gún, ó gbé ọ̀pá gún rẹ sókè, ó fi ọ̀pá gún fún àwọn tó bẹ̀rù rẹ.
kí a lè máa fi hàn ká lè so that àwọn èèyàn á lè rí ọ̀págun yẹn ó gbé sókè àwọn èèyàn dẹ̀ fi hàn nítorí òtítọ́ torí òtítọ́ òtítọ́ gbọ́dọ̀ lékè o Jésù Kristi sì lòtítọ́ náà òtítọ́ ni pé ẹ tó bá jẹ́ tèmi kò ní parun àwọn tó bá jẹ́ tèmi I will protect them ọfà ọ̀tá ò ní bà wọ́n David sọ pé Olúwa mo rí pé o ti gbé bánà sókè sign of approval and support ni bánà tó gbé sókè yìí Olúwa kúkú fi bo gbogbo wa kúkú fi ṣàánú fún gbogbo wa àtàwọn tó jẹ́ èèyàn rẹ Olúwa kí gbogbo wa ká ṣáà máa wo ọ̀págun yìí kálàáfíà kó lè dé sí orí ilẹ̀ rẹ olóṣèṣọ́ pé Stella ìyẹn ká lọ ronú ń pa ẹ̀ go and think about it pé ẹ tó bá jẹ́ tọ́lọ́run dẹ̀ jẹ́ títí ẹ̀ Ọlọ́run máa pa á mọ́ nínú ewu o kò sí bí ewu yẹn ṣe lè le tó Ọlọ́run máa pa á mọ́ torí ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọba tó dẹ̀ máa ń gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ òun ni so ẹni tó bá ti wo bánà yẹn ó máa yè ọfà ọ̀tá kò lè bá ìyẹn là ń pè ní exception my case is different tẹ́ bá ti ń wo bánà yẹn tẹ́ ti ń wo Jésù Kristi yẹn níbi tó wà lórí igi àgbélébù ọ̀tá kan halẹ̀ lásán ni kò sí nǹkan tó máa lè ṣe kò sí because we overcome him by the blood of the Lamb and by the words of our testimony so ká máa wo Jésù òun ni bánà wa mi fẹ́ ká gbàgbé o ká gbójú wa sókè ká máa wo Jésù verse 4 yẹn ló ṣe pàtàkì jù ní Psalm 60 ẹ má gbàgbé so David wá sọ ní verse 5 wípé kí a lè gba àwọn olùfẹ́ rẹ là ó ti gbé bánà sókè Olúwa kúkú gba gbogbo àwọn olùfẹ́ rẹ èyí kúkú ní májẹ̀mú pẹ̀lú bàbá wa Abraham Isaac àti Jacob Olúwa wá fi ọwọ́ agbára rẹ ọwọ́ ọ̀tún rẹ agbára ni ọwọ́ ọ̀tún Ọlọ́run ọwọ́ ọ̀tún ọwọ́ agbára ni ọwọ́ Ọlọ́run tó máa ń ṣeṣẹ́ ìyanu ni pé wá fi ọwọ́ ọ̀tún rẹ wá fi ṣe ìgbàlà wá fi gba àwọn èèyàn rẹ là kí o sì gbóhùn mi mò ń gbàdúrà Olúwa mò ń ké pè ọ́ gbóhùn mi má fi ṣe àwọn tó ti gbà ẹ́ tó ti mọ̀ ẹ́ tó ń tẹ̀lé ẹnìkan Olúwa gbogbo àwọn èèyàn yìí làwọn èèyàn rẹ ìwọ ló ní májẹ̀mú pẹ̀lú àwọn bàbá wa Olúwa fi ọwọ́ ọ̀tún agbára rẹ fi ṣàánú fún gbogbo wa fi ṣeṣẹ́ ìgbàlà fún gbogbo àwa èèyàn rẹ kò sì gbóhùn mi nínú àdúrà yìí torí mo ń gbàdúrà o mo ń pariwo kíkan sí ọ Olúwa kò gbọ́ ṣe mọ̀ pé tí ọmọ Ọlọ́run bá ṣẹ̀ Ọlọ́run ọmọ tó bá fẹ́ràn ó máa ń discipline Ọlọ́run ọmọ téèyàn ò bá fẹ́ lèèyàn máa sọ pé tó bá bàjẹ́ ó bàjẹ́ títí wàhálà ẹ̀ ní ọmọ téèyàn bá fẹ́ràn èèyàn máa ń discipline so gbogbo bàtán bá ti ṣẹ̀ sọ Ọlọ́run máa ń discipline wọn Ọlọ́run máa discipline wọn dáadáa ṣùgbọ́n tó bá ti discipline wọn tán Olúwa tún fún wọn ní ìbùkún ṣe mọ̀ so tán bá ti ṣẹ̀ ìbáwí ni Olúwa bá wọn wí Ọlọ́run bínú sí wọn lákòókò yìí ni ṣùgbọ́n Dáfídì sọ wípé Olúwa ìbínú yìí wá mú kúrò ìwọ ṣàánú fún wa o ti ní májẹ̀mú pẹ̀lú àwọn bàbá wa dáríjì wa ṣàánú fún wa jẹ́ kí ìbùkún jẹ́ kó tún dé sórí ilẹ̀ rẹ ìwé òwe orí 3:12 Proverbs 3:12 nítorí pé ẹni tí Olúwa fẹ́ òun ni ó máa ń tọ́ gẹ́gẹ́ bí bàbá ti ń tọ́ ọmọ tí inú rẹ̀ dùn sí Olúwa á tọ́ wọn sódà wọn á sáfẹ́ṣẹ̀ yẹn náà bá ti ṣẹ̀ ẹ̀ tún jẹ ìyá ẹ̀ bá tún ti jẹ ìyá ẹ̀ tán Olúwa á tún dá ìbùkún padà fún wọn bó ṣe máa ń ṣe pẹ̀lú àwọn Ísírẹ́lì nìyẹn so ní láti verse 6 lọ Dáfídì wá ń sọ wípé Ọlọ́run yìí Ọlọ́run gba ẹni Dáfídì sọ̀rọ̀ ní o Dáfídì sọ pé Ọlọ́run ìwọ ti sọ̀rọ̀ nínú ìwà mímọ́ rẹ̀ you know God is a holy God Ọlọ́run mímọ́ ni so ohun tọ́lọ́run bá ti sọ àṣẹ ni Ọlọ́run ò kì í yí ọ̀rọ̀ rẹ̀ padà ọba tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ òní Ọlọ́run ó ní Ọlọ́run ṣé bí ìwọ ti sọ níbi mímọ́ rẹ̀ ẹni mímọ́ ni ọ́ ìwọ ti sọ wípé èmi ó yọ̀ mo máa yọ̀ màá sì pín ṣẹ́kẹ́mù èmi ó sì wọn àfonífojì Súkótì nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì máa kọ́kọ́ gba ilẹ̀ ibi tí Jákọ́bù kọ́kọ́ wọ̀ ní àwọn eléyìí tí Dáfídì sọ ń parí ṣe ìkan tí Dáfídì tó àti sọ ń gbogbo Psalm 6 verse 6 títí lọ dé verse 8 ni wípé Ọlọ́run ló wà in control
Ọlọ́run ló ní Ọlọ́run ló gbogbo ayé lọ́wọ́ ìkáwọ́ Ọlọ́run ló wà. Gbogbo ìlú Ísírẹ́lì, gbogbo ilẹ̀ tí wọ́n fi jogún, tí Dáfídì wá di ọba lórí gbogbo rẹ̀ pátápátá, wípé plan ètò Ọlọ́run ni. Ọlọ́run fúnra rẹ̀ ló gba gbogbo ilẹ̀ yẹn, òun ló gbà fún wọn. So ibi tí Jákọ́bù tó kọ́kọ́ gbà, ilẹ̀ tán kọ́kọ́ wọ̀ òun ni ilẹ̀ Ṣẹ́kẹ́mù àti ilẹ̀ Súkọ́tù. So Ọlọ́run ti sọ pé mo máa yọ̀ lórí wọn yẹn, pé mo máa ṣẹ́gun, pé ṣebí mo ti sọ fún yín wípé mo máa ṣẹ́gun, mo máa pín Ṣẹ́kẹ́mù, ìlú Ṣẹ́kẹ́mù yẹn mo máa pín fún yín, ẹ̀yin ilẹ̀ ní Ísírẹ́lì lónìí. Mo ti sọ fún yín pé mo máa pín, mo dẹ̀ máa wọ́n gbogbo àfonífojì Súkọ́tù yẹn, ẹ̀yin ilẹ̀ ní. Àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ mo ti lé wọn kúrò, àwọn tó ń fọmọ bọ̀rìṣà tó ń ṣiṣẹ́ ibi gbogbo, ẹ̀yin ilẹ̀ ní. So gbogbo ọbẹ̀ yẹn west ni wọ́n. Mi ò, nǹkan tí mo sọ fún yín ìlérí mi lóòótọ́ ni wípé ilẹ̀ yẹn ẹ̀yin ilẹ̀ ní ti Ísírẹ́lì ni ilẹ̀ yẹn ò máa jẹ́. Àfonífojì Súkọ́tù yẹn ò ní east of Jordan nìyẹn wà, apá ìlà oòrùn Jọ́dánì òun níbẹ̀ wà. So Dáfídì sọ wípé Olúwa, you have a plan o, bẹ́ ṣe ń gba inú mi sọ, ẹ ní ètò wípé gbogbo àwọn bí yìí ẹ̀yin ilẹ̀ ní. Ìyẹn ni pé mo mọ ibi tó jẹ́ ti Ísírẹ́lì, torí Ísírẹ́lì ni tèmi lọ́lọ́run sọ. Àwọn ìlú tó kù yẹn wọ́n ń ṣe tèmi, ṣùgbọ́n Ísírẹ́lì tèmi ní Ísírẹ́lì. Ọlọ́run ní májẹ̀mú pẹ̀lú Abraham, pẹ̀lú Isaac, pẹ̀lú Jákọ́bù. So èmi ni mo ní Ísírẹ́lì. So gbogbo àwọn ilẹ̀ yìí èmi ni mo gbà fún yín lọ́lọ́run sọ. Mo mọ ilé tó jẹ́ tèmi, mo mọ ilé tí kò kì í ṣe tiyín. Dáfídì má bọ́dà ara ẹ̀, I'm in control. Èmi ni mo dẹ̀ ní ètò, mo ní plan mi fún ìlú Ísírẹ́lì. So wá sọ ní verse 7 wípé tí èmi ní Gílẹ́dì, èmi mo ní Gílẹ́dì. Gílẹ́dì ní east, àríwá Ísírẹ́lì. Èmi ni mo ní, kò kì í ṣèlú mi, kò kì í ṣàwọn mìíràn ló ní. Èmi ni mo ní, mo mọ̀ wọn tó jẹ́ tèmi. Èmi ni mo ní Gílẹ́dì, èmi dẹ̀ ni mo ní Manasse. Ṣé rántí Manasse àti Ephraim, àwọn ọmọ tí Joseph bí, tribes wọn, èmi ni mo ní wọn. Èmi ni mo ní Manasse, èmi mo dẹ̀ ní Ephraim. Ephraim yẹn ló wá tóbi jù, ó ní central, ó ní àárín. So òun ló lágbára jù, tán bá fẹ́ lọ jagun àwọn ló máa ń ní àwọn tó pọ̀ jù. So Ọlọ́run wá ń sọ wípé Ephraim yẹn tó jẹ́ tó lágbára jù, tí wọ́n pọ̀ gan, pé àwọn yẹn òun ní agbára orí ní Yorùbá Bible mọ́ ṣe kọ́kọ́. Bọ̀ nǹkan tó mì ní pé nǹkan tá fi ń borí tá bá fẹ́ lọ ja ogun nílùú Ísírẹ́lì, Ephraim yẹn òun lórí bíi helmet nígbà tó bá fẹ́ lọ ja ogun, òun ló fi ń borí. Àwọn ló pọ̀ jù tó bá máa fi kó àwọn army, àwọn sójà tó fẹ́ lọ ja ogun. Ephraim ló máa ń kó àwọn tó pọ̀ jù, ló máa ń kó wọn sílẹ̀. So ó sọ pé Ephraim tó jẹ́ àárín yẹn, tí wọ́n pọ̀, tí wọ́n lágbára yẹn, òun ni mo fi ń ṣe nǹkan tá fi ń borí tá bá fẹ́ lọ ja ogun. Àṣíborí òun ló ń jẹ́ bẹ́ẹ̀, pé òun ni àṣíborí fún àwọn ọmọ Ísírẹ́lì tá bá fẹ́ lọ ja ogun. Ó ní Júdà ní olófin mi, ìyẹn ni pé ìlú Júdà gangan níbi tí Jésù Kristi ti wá, ibẹ̀ ni ọ̀pá àṣẹ wà. So òfin mi, gbogbo òfin mi láti ọ̀dọ̀ Júdà ni, láti Júdà ló wà. Ó ń ṣàlàyé fún Dáfídì, Ọlọ́run ló ń gbani Dáfídì sọ̀rọ̀ ni o. Ó ń ṣàlàyé fún Dáfídì pé Dáfídì, mo ní ètò mi, mo mọ àwọn tó jẹ́ tèmi, mo dẹ̀ mọ àwọn tí kò kì í ṣe tèmi. Àwọn ibi tí mo sọ pé kò jẹ́ ọba lé lórí, àwọn ni mò ń sọ fún ọ yìí. Mo dẹ̀ ti ní plan mi bí wọ́n á ṣe máa jagun, bí ogun ò ṣe ní ìborí wọn, gbogbo rẹ̀ ni mo ní. So mo mọ nǹkan tí mò ń ṣe. Mo kàn bínú lákòókò yìí sí àwọn èèyàn yìí, òun ló jẹ́ kí irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn tó fi ṣẹlẹ̀. I have my plan. Èmi mo ní Gílẹ́dì, èmi mo ní Manasse, èmi mo ní Ephraim sì ni àṣíborí ìjà tán bá fẹ́ lọ jà, ó ní helmet. Júdà ó sì ní ibi òfin mi, the scepter. Ibẹ̀ gangan ni ọ̀pá aládé, ọ̀pá àṣẹ Ọlọ́run. Ibẹ̀ ni ọba tó ti ń jẹ, ibẹ̀ ni Jésù Kristi fúnra wọn gangan ló ti wá. Ẹ lè ka Genesis 49 verse 10-12. Ọ̀pá aládé kì yóò ti ọwọ́ Júdà kúrò, pé kò sẹ́ni tó máa lè gba ọ̀pá aládé lọ́wọ́ Júdà.
bẹ́ẹ̀ ni òfin mi kì yóò kúrò. Júdà ni òfin mi wà. Ta lòfin náà? Jésù Kristi ni. Ta lọ̀pá aládé náà? Jésù Kristi ni. So Ọlọ́run sọ wípé mo mọ̀ wípé èmi ni mo ní àwọn ìyẹn. He knows what and who belongs to him. Nǹkan tó Ọlọ́run try àti sọ nìyẹn. Ẹ dẹ̀ lè lọ kà á ní Isaiah 43 verse 1. Isaiah 43 verse 1 ẹ máa rí pé ó sọ wípé Éfrémù yẹn òun gangan ni helmet tán fi ń borí tá máa ń lọ sí ogun. Òun ló lágbára jù, the most powerful tribe, àwọn ló pọ̀ jù. So ní verse 8 tó bá sọ wípé ṣé wàá rí Móábù o àwọn yẹn èmi kọ́ ni mo níbẹ̀. Móábù yẹn mo máa fi ṣe ìkòkò ìwẹsẹ̀ mi ní iṣẹ́ máa ìkòkò tó ń wẹ ẹsẹ̀ sí ó ní mo máa fi ṣe. Torí wọ́n ti ṣẹ̀ èmi Ọlọ́run. Ọmọ wọn tó bá ti dára jù òrìṣà lọ́mọ ló ń fi fún. Àwọn nǹkan burúkú ni wọ́n máa ń ṣe. Ọlọ́run sọ wípé ṣé wàá rí Móábù yẹn o ìkòkò ìwẹsẹ̀ mi ni wọ́n o. Ó wá sọ wípé ṣé wàá rí Édómù fún rẹ̀ gangan. Ó ní lórí Édómù báyìí ni èmi ò bọ́ bàtà mi sí. Nǹkan burúkú nìyẹn. Ṣé rántí pé ńgbà tí Jésù Kristi rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ jáde, Jésù sọ pé ilé tán bá ti gbà yín ó ní wọbẹ̀, ó ní ìbùkún ni fún wọn ẹ gbàdúrà fún wọn. Níbi tẹ́ bá dé táwọn bá ti gbà yín kí Jésù ní kán ṣe, ó ní bàtà yín ẹ bọ́ kẹ́ wá gbọn yẹ̀pẹ̀ gbọn yẹ̀pẹ̀ síbẹ̀. Ó ní yẹ̀pẹ̀ tẹ́ gbọ̀n síbẹ̀ yẹn ó máa wà against wọn. Òun ni wọ́n máa fi jẹ̀yà ègún ló máa jẹ́ sí wọn lórí. So nǹkan burúkú ni kí wọ́n sọ wípé èmi máa bọ́ bàtà mi sí máa bọ́ bàtà sí máa gbọn yẹ̀pẹ̀ bàtà máa gbọ́n sórí wọn. Yẹn ni pé màá sòdì pẹ̀lú Édómù tó jẹ́ pé màá pa Édómù rẹ̀ pátápátá ni lọ́lọ́run tú àti sọ. Wípé so mo mọ àwọn tó jẹ́ tèmi o, mo ṣe kà wọ́n sílẹ̀ ní verse 6 and 7. Àwọn tó jẹ́ tèmi nìyẹn, ààbò mi wà lórí wọn, èmi ni mo ní wọn. Ṣùgbọ́n sórí Móábù o, ìkòkò ìwẹsẹ̀ mi ni. Ẹrú ló máa ṣe fún yín, wọ́n á kàn máa sin àwọn ọmọ yín ni. Máa dèjì pẹ̀lú wọn. So Móábù ni ìkòkò ìwẹsẹ̀ mi. Lórí Édómù lèmi ò bọ́ bàtà mi sí. Ó wá ní àwọn Fìlísì yẹn o mo máa hó ìhó ayọ̀ lórí wọn torí màá ṣẹ́gun wọn tó jẹ́ wípé wọ́n á gbé sórí Édómù ni. Màá gbọ́n yẹ̀pẹ̀ sórí wọn, mo máa finish wọn pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti ṣe. Then lórí Fìlísì o èmi yóò hó ìhó ayọ̀ ṣẹ́gun lórí Fìlísì torí màá run wọn ni. Mo máa hó ìhó ayọ̀ ṣẹ́gun lórí Fìlísì. Psalm 137 verse 7. Psalm 137 verse 7. David sọ wípé Olúwa rántí ọjọ́ Jerusalem lára àwọn ọmọ Édómù o. Ṣé rántí pé ọmọ Édómù yìí wọ́n pa àwọn èèyàn Jerusalem. David sọ wípé Olúwa rántí ọjọ́ Jerusalem lára àwọn ọmọ Édómù. Àwọn ẹni tí wípé wó palẹ̀ tán sọ pé kán wó Jerusalem palẹ̀, ẹ wó palẹ̀ ẹ wó dé ìpìlẹ̀ rẹ̀ pé Olúwa má jẹ́ kán lọ scot free. Olúwa deal with them. So Ọlọ́run sọ wípé má worry, sórí Édómù yẹn mo ti bọ́ bàtà mi sórí wọn. Mo ti gbọ́n yẹ̀pẹ̀ bàtà mo ti gbọ́n sórí wọn. Verse 9. David wá ń béèrè o pé Olúwa mo mọ̀ pé ti sọ gbogbo torí Olúwa gba ẹnu David sọ eléyìí ni. But David fúnra ẹ̀ nísìn ó wá ń sọ wípé Olúwa nígbà tẹ́ bínú ń sìn o ẹ dẹ̀ sọ pé Édómù yìí ẹ ti bọ́ bàtà yìí ẹ ti gbọ́n ẹnu yẹ̀pẹ̀ yìí sí. Ta ló wá máa mú òun lọ sí ìlú olódi náà láti lọ jà? Torí kálẹ̀ tẹ̀lé wọn lọ gùn yìí nìkan tó ṣẹlẹ̀ yìí bá má ṣẹlẹ̀. Tó ẹgbẹ́ ẹ̀ṣì ń bínú ni kò sí bá ṣe lè lọ ṣẹ́gun. Agbára èèyàn ò mà lè ṣẹ́gun àwọn èèyàn yìí. Kò sí irú ogun tá lè kó lọ tó lè ṣẹ́gun. But so ìbéèrè mi ni wípé ta ni yóò mú wa lọ sínú ìlú olódi ni? A fẹ́ ṣẹ́gun wọn ṣùgbọ́n ta ló máa tẹ̀lé wa nítorí ẹ̀ ń bínú? Torí pé ẹ̀ ń bínú àwọn kan tó ṣẹlẹ̀ Olúwa. Ta ni yóò sì mú mi lọ sí Édómù? Ta ló máa ṣáájú wa? Kò máa séyàn kankan tó lè ràn wá lọ́wọ́. Láìsí ìrànlọ́wọ́ Ọlọ́run wọ́n mọ̀ tún kùnà àwọn èèyàn tún pa wọ́n nípakúpa mọ̀ ni. So David ń béèrè ní pé Olúwa nínú rẹ̀ nìkan láti lè ní security àti safety o. Ta ni yóò bá wa ṣẹ́gun ìlú olódi? Ta ni yóò mú wa lọ fojú kọ ogun Édómù? Ta ló fẹ́ lọ bá wa jà ogun Édómù? So ní verse 10 ló wá sọ pé ìwọ ṣáà ti kọ̀ wá, Ọlọ́run ò ní kọ̀ àwa sílẹ̀ lórúkọ Jésù.
ó ní ìwọ ha àkọ́ ṣé kìí ṣe ìwọ Ọlọ́run ni, because ìwọ Ọlọ́run nìkan ló lè ṣáájú wa lọ sí ogun ká ṣe lè win. Tí ìwọ Ọlọ́run ò bá tẹ̀lé wa lọ sógun lásán ni, kò sí kankan, ó máa pa wọ́n nípakúpa ni. Ó ní ìwọ ha àkọ́ Ọlọ́run, ẹni tí ó ń ṣá wa tì, ìwọ náà ló ṣá wọn tì. Àti ìwọ Ọlọ́run tí kò bá ogun wa jáde lọ, tó bá jẹ́ pé ńgbà tá a lọ sógun ká ló bá wa jáde lọ ni Olúwa, ilé tó ṣẹlẹ̀ yìí ò lè ṣẹlẹ̀. Torí pé nǹkan tó ṣẹlẹ̀ torí pé ò tẹ̀lé wa ni, àrípò ti bínú. So tó bá wà nínú ìbínú yẹn ń sìn, ó lè sọ pé ó ti bá bàtà ẹsẹ̀ rẹ̀, ó ti bọ́ sórí Édómù. Ta ló máa wá ṣáájú wa lọ síbẹ̀ àti lọ pa àwọn ará Édómù? Àfi tẹ́ bá mú ìbínú kúrò, àfi tẹ́ bá gbọ́ àdúrà mi Olúwa, tẹ́ bá gbọ́ àdúrà mi, tẹ́ dáríjì wá, tẹ́ wá tẹ̀lé wa, tẹ́ ṣáájú wa lọ sí ogun. Nígbà náà la lè rí ìfẹ́ wa lórí Édómù, lórí Syria àti Moabu. Ní verse 11 ó wá sọ wípé ó ní fún wa ní ìrànlọ́wọ́ nínú ìpọ́njú. Nǹkan tí Dáfídì wá ń béèrè fún leléyìí o. Olúwa fún wa ní ìrànlọ́wọ́ nínú ìpọ́njú, àkókò ìpọ́njú leléyìí Olúwa. Tó bá fún wa ní ìrànlọ́wọ́, asán mọ̀ ní ìrànlọ́wọ́ èèyàn. Kò mọ̀ séèyàn kankan tó lè bá wa ja ogun, tó lè ṣáájú wa lọ tá lè fi win ni. Àfi tá bá tún fẹ́ lọ kó bára wa nìkan ni o. Olúwa, àfi tẹ́ bá fún wa ní ìrànlọ́wọ́ nínú ìpọ́njú. Ṣé rí nínú ìpọ́njú, Ọlọ́run nìkan ló lè ràn yàn lọ́wọ́ o. Kò sí bàbá kankan tó gbóná kankan níbi kankan, ìránṣẹ́ Sátánì ní gbogbo wọn o. Wòlíì èké pọ̀ níta o. Ẹ má jẹ́ kẹ́nìkan kan tàn wá jẹ. Ẹ jẹ́ ká gbójú wa ká wo Jésù o. Verse 4. Ẹ jẹ́ ká máa wo àsíá yẹn ó máa ń fò lẹ́lẹ́ o. Àsíá yẹn máa ń fò, ká máa wo lókè, ká máa wo Jésù Kristi. Ká gbé gbogbo ojú wa, ká má fojú kan wòkè, fojú kan wọlẹ̀ o. Ká má ní plan B, plan C. Ẹni tó bá jọmọ Ọlọ́run ni mò ń bá sọ̀rọ̀, tó bá jọmọ Ọlọ́run lóòótọ́ tó tún ní ọ̀nà mìíràn, tó jẹ́ pé Jésù Kristi yìí ní gbogbo pláàni yẹn, kò tún sí pláàni mìíràn. Ní àkókò ìpọ́njú, ẹ jẹ́ ká gbójú sókè ká wo Jésù. Ẹni tó bá wo Jésù Kristi nìkan ló máa yè o. Ó nìkan ni o. Ó nìkan ni. Dáfídì sọ wípé Olúwa fún wa ní ìrànlọ́wọ́ nínú ìpọ́njú, nítorí asán ni ìrànlọ́wọ́ ènìyàn o. Asán ni o. Àfi ẹni tọ́lọ́run bá dúró tì, ẹni tọ́lọ́run bá gbàlà, òun ló yọ nínú ewu o. Òun ló yọ nínú ewu. Ní verse 12 ó wá sọ wípé nípasẹ̀ Ọlọ́run lè àwa ó ṣe akin. Ṣé mọ̀ pé Dáfídì ò lè ṣe kó má sọ àsọtẹ́lẹ̀. Dáfídì á dẹ̀ ìgbàgbọ́ ẹ̀ á jẹ́ kí ìgbàgbọ́ òun kó le. Dáfídì tí wá ń sọ ń sìn wípé Olúwa, tẹ̀yin bá ti sọ pé ẹ máa fún wa nírànlọ́wọ́, tí mo dẹ̀ mọ̀ tó dá mi lójú wípé ẹ máa fún wa nírànlọ́wọ́, torí mo mọ̀ pé torí pé àṣẹ ó lẹ ṣe bínú, tá má dẹ̀ ti gbàdúrà, tá bá ti ké pè yín, ẹ̀yin máa ń gbọ́. So nípasẹ̀ Ọlọ́run làwa ó ṣe akin. Pẹ̀lú Ọlọ́run agbára wa le, ṣẹ̀mọ̀, a máa strong, a ready láti ja ogun, nítorí pé Ọlọ́run tó bá ti wà pẹ̀lú wa, a lè kùnà ogun. Dáfídì sọ wípé nítorí òun ni yóò tẹ àwọn ọ̀tá wa mọ́lẹ̀. Kò kìí ṣe nǹkan ogun tá à ń kó lọ la máa fi ṣẹ́gun àwọn ọ̀tá o. Ṣùgbọ́n Ọlọ́run fún ara ẹ̀ gangan òun ló máa ń tẹ àwọn ọ̀tá wa mọ́lẹ̀. Ẹ rántí nǹkan tọ́lọ́run ṣe nígbà àtàwọn Sẹ́nákẹ́ríbù. Tọ́lọ́run rán áńgẹ́lì ẹyọ kan péré tó pa 185,000 soldiers. Ṣé rántí? Áńgẹ́lì ẹyọ kan péré ló pa 185,000 soldiers. Wo. So kò kìí Dáfídì ò tẹ̀ kí ń tanra ẹ̀. Á ní kò kìí ṣe nǹkan ogun wọn, kò kìí ṣọwọ́ wọn ló fún wọn ní victory. Pọ́wọ́ òun kọ́ ló fún wọn ní ìṣẹ́gun o. Olúwa Ọlọ́run Ísírẹ́lì òun ló fún wọn ní ìṣẹ́gun. So Dáfídì sọ wípé Olúwa nípasẹ̀ Ọlọ́run wa, Ọlọ́run tá a ní yìí, Ọlọ́run àwọn ọmọ ogun, Ọlọ́run tó yẹ pé arógun má ṣojo ni, arógun má tìdí, kò he goes before you, the mighty one in battle ni. Ṣẹ́mà, inú ẹ̀ máa ń dùn sí ogun ni. Tí Ọlọ́run wa yìí tó bá ti wà pẹ̀lú wa, a máa ṣákíní, a máa kápá wa sókè ni, a máa strong, a mọ̀ wípé ìṣẹ́gun dé, nítorí Ọlọ́run ló máa ń tẹ àwọn ọ̀tá wa mọ́lẹ̀. Olúwa tẹ gbogbo àwọn ọ̀tá wa mọ́lẹ̀ lórúkọ Jésù o. So kí ni Psalm 60? Kí ni pàtàkì tá láti kọ́ ní Psalm 60? Number 1,
tí àkókò ìpọ́njú bá dé ẹ jẹ́ ká gbójú wa sí Jésù Kristi yìí o, ẹ jẹ́ ká máa wo àsíá yẹn o, ká máa wo bánà yẹn, ẹ má gbàgbé o pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ kò sọ́nà àbáyọ mìíràn o, ọ̀nà àbáyọ kan péré ló wà, ọ̀nà kan péré ni o, Jésù Kristi yìí sì ni o. Ẹ tó bá ti ní Jésù Kristi yìí kò kí ń jákulẹ̀ o, ojú ò kí ń ti ẹ tó bá ti ní Jésù Kristi o, àtìlẹ́yìn má ti ní lójú ní Jésù Kristi o, àríni nínú ìbàjẹ́ sọ ayọ̀ fi ayọ̀ dípò o ní Jésù Kristi o. Ká gbójú wa ká máa wo Jésù Kristi, kò sí kákòókò ìṣòro kó má dé o, kò sí pé kó má dé, ṣùgbọ́n tó bá dé ká wo Jésù Kristi, ká dẹ̀ tún yẹ ara wa wò wípé ṣé mi ò tí ì ṣe nǹkan tó bí Ọlọ́run nínú, ká yẹ ara wa wò pé níbo ni mo ti ṣì, níbo ni mo ti ṣì, ká ronú ara wa tó dá máa ń tètè sọ wípé mi ì ṣe nǹkan kan, kò sí kankan tí mo ṣe. Dáfídì sì kò tiẹ̀ mọ̀ pé àwọn èèyàn ti ṣẹ̀, kó mọ̀ àgbà tán rí pọ́lọ́run ò tẹ̀lé àwọn lọ síbi ogun ni. So ńgbà mìíràn ká jókòó ká ronú ara wa, kí ni ṣáárí ibi tí mo ti ṣe ni, ṣáárí ohun tí mo ti ṣe tó lè jẹ́ kí irú eléyìí tó lè jẹ́ kó ṣẹlẹ̀ ní, ká dẹ̀ bẹ̀bẹ̀ fún ìdáríjì. A rí pé Dáfídì gbàdúrà ni, kò sí nǹkan tó ṣe, ó gbàdúrà sọ́lọ́run náà ni, ó ran Ọlọ́run májẹ̀mú, ó ran létí pé Olúwa ẹ̀yin lẹ ní Ísírẹ́lì, ẹ̀yin lẹ ní àwọn èèyàn yìí, ẹ̀yin náà lẹ gbé àsíá sílẹ̀ pé tá bá ti ń wo bánà yìí kankan ò ní ṣàbàtà fẹ́ràn yìí, ọwọ́ ọ̀tún agbára yìí òun náà ní kẹ́ tó fi wá dá gbogbo nǹkan padà. Tá bá ti lè rẹra wa sílẹ̀ tá à jẹ́ kí ẹ̀mí ìgbéraga kó gbé wa wò níwájú Ọlọ́run tó dá wa, ká rẹra wa sílẹ̀, ká yí padà kúrò nínú àwọn nǹkan tá à ń ṣe tí kò wù Ọlọ́run. Olúwa dẹ̀ tún restore wa, restoration ó ní gbogbo nǹkan tí ó ní I will restore unto you the years that the cankerworm, the locust, the palmer worm, caterpillar, gbogbo nǹkan tó ti jẹ́ ó ní máa dá padà fún yín. Ọlọ́run yìí ó máa ń mú ìkólọ, ó máa ń dá padà ni, kò sí nǹkan kan tó lọ tọ́lọ́run yìí tí kò lè dá padà, kò sí, tó ní gbogbo agbára òun ló ní. Ká gbójú sókè ká máa wo Jésù Kristi. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé ẹni tó máa wo Jésù Kristi yìí á jẹ́ ẹni tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi o. Ṣẹ́rí verse 4 yẹn, Dáfídì sọ wípé ìwọ ti fi ọ̀pá gún, o ti fi fún àwọn tó bẹ̀rù rẹ, àwọn tó bẹ̀rù rẹ ni ọ̀págun rẹ wà fún o. Ẹni tó bẹ̀rù ẹ ni ọ̀págun rẹ wà fún o. Kò ṣe tẹ́ kó kàn ń gbé ìgbé ayé tó wù tó ń paint the world red, but tó ń lọ church, ó ń bá wa wá sórí òkè náà, but àwọn tó bẹ̀rù rẹ ní o, òun ló wá gbé ọ̀págun rẹ, òun ló gbé sílẹ̀ fún o. Ó ní o. Dáfídì ìwé Jòhánù orí kìíní Jòhánù kìíní orí kẹta ẹsẹ̀ kẹjọ, 1 John chapter 3 verse 8, 1 John chapter 3 verse 8, ó ní ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní o kò bẹ̀rù Ọlọ́run, nítorí láti àtètèkọ́ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. So nítorí pé èṣù ti ń dẹ́ṣẹ̀ lọ́mọ Ọlọ́run ṣe farahàn láti bà gbogbo iṣẹ́ èṣù láti bàjẹ́. So nítorí bẹ́ẹ̀ ní verse 9 yẹn ó wá sọ pé ẹnikẹ́ni tí a bá ti Ọlọ́run bí o, torí Jésù ti wá láti bà gbogbo iṣẹ́ èṣù jẹ́ o, ẹni tá bá wá ti pa Jésù Kristi yìí bí o kò wá ní dẹ́ṣẹ̀ mọ́ o, torí Jésù ti wá, ó farahàn láti pa gbogbo ẹ̀ṣẹ̀, láti parun ni, ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀, ó ti fi san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ tá ti jẹ. So tá bá ti wá di àtúnbí, clean slate la ní, gbogbo ẹ̀ àti pa gbogbo ẹ̀ rẹ́, ẹ̀ṣẹ̀ tá bí wa pẹ̀lú, ẹ̀ṣẹ̀ ti ìyá, ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ pátápátá, ẹ̀ṣẹ̀ ti Ádámù and Éfà, àti Jésù ti pa gbogbo rẹ̀ rẹ́. Ṣùgbọ́n tá bá ti wá bẹ̀rẹ̀ pẹ̀lú Jésù o, àtún wá ní máa tún fi ẹ̀ṣẹ̀ ká tún máa kan Jésù Kristi mọ́gi àgbélébù páì, àtún ṣe irú ẹ̀ mọ́. So ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ o. You know why? Nítorí irú Ọlọ́run gbénu rẹ̀, èso Ọlọ́run DNA, èso Ọlọ́run ó ń gbénu rẹ̀. Ẹni tí Ọlọ́run tá bá ti ipa Ọlọ́run bí ó máa ń sáfẹ́ ṣẹ̀ ni, nítorí irú Ọlọ́run ó ń gbénu rẹ̀ tó máa sọ fún wípé ẹbí tó wà ní ẹbí ẹ̀ wọ́n ń ṣe irú ẹ̀ ń bẹ̀, ẹbí tó wà wọ́n kì í ṣe irú ẹ̀, tó bá fẹ́ ṣe é a máa sọ fún ẹ wípé you can't do that, others can do it but you can't do it, you can't do it.
ẹ kàn máa wò wọ́n tán bá ń ṣe ni tán bá sọ pé ẹ̀yin ń kọ́ ẹ ní kò sórí ọ̀fẹ́, it's alright, nítorí pé irú Ọlọ́run gbénu ẹnu bẹ́ẹ̀, irú Ọlọ́run gbénu ẹ, ó mọ́ ń gbénu ẹ, kò lè dẹ́ṣẹ̀ ni, nítorí pé a ti ipa Ọlọ́run bí, ẹ tá bá ti ipa Ọlọ́run bí ó máa ń sáfẹ́ṣẹ̀ ni, kò lè fẹ̀ṣẹ̀ ṣeré. Tó bá ṣì easy fún ẹ láti máa commit to atrocities tó kàn ń dẹ́ṣẹ̀ lọ, tó kàn ń ré òfin Ọlọ́run kọjá, jẹ́ ká jọ gba àdúrà o, jẹ́ ká jọ gba àdúrà kéèyàn má tanra rẹ̀. Ọlọ́run yìí Ọlọ́run mímọ́ ni o, Ọlọ́run mímọ́ ni o, Ọlọ́run máa ń bínú sẹ́lẹ́ṣẹ̀ ni o. A rí nǹkan tó ṣẹlẹ̀ ní Psalm 60, ó máa ń bínú bọ̀ tó tún máa ń gbà yàn padà. Ìgbà tí Dáfídì tún ti gbàdúrà sí, Olúwa sì ṣèbí, Olúwa dẹ̀ tún fún wọn ní victory. First Chronicles mo ní kẹ́ lọ kà yẹn, nígbà tó dẹ̀ máa rán Joab àti Abishai lọ, wọ́n lọ pa wọ́n pakúpa ni, wọ́n pa wọ́n tó jẹ́ pé wọ́n pa wọ́n tó wọ́n tún fún àwọn tó kù ṣẹrú ni pàápàá. Bọ́lọ́run ṣe máa ń ṣe nìyẹn. He will give you a second, third, many chances ni, as long as tá bá ṣì wà láyé. Lẹ́yìn ikú ni kò tún sí oore ọ̀fẹ́ mọ́, but tá bá ṣì wà láyé oore ọ̀fẹ́ wà. So tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, ó tiẹ̀ mọ̀ pé bó ṣe máa ń rí leléyìí, ó ṣẹ̀ yé ẹ́ ń sìn ni wípé àṣé ẹni tó bá ti tipa Ọlọ́run bí kò kì í dẹ́ṣẹ̀, ó ṣẹ̀ yé ọ ni, ó ṣe fẹ́ gba Jésù Kristi, ó ṣe fẹ́ ní relationship fresh one, ó ṣe fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Jésù Kristi, oore ọ̀fẹ́ wà. Tàbí ó ti gba Jésù Kristi tẹ́lẹ̀, but ìwọ àtẹ̀ṣẹ̀ ẹjọ́ ń sùn, ẹjọ́ ń jí ni, èèyàn ṣáà lè mọ́ tán ra, ó dẹ̀ mọ̀ pé Ọlọ́run yìí holy God ni, kò lè débẹ̀. Níbi tẹ́ṣẹ̀ bá ti wà ó máa ń sá ni. Ẹni bó ṣe fi àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ lójú ogun ní Psalm 60, níbi tẹ́ṣẹ̀ bá ti wà Ọlọ́run máa ń sá nítorí mímọ́ ni, he's a holy God, his eyes cannot behold iniquity, ojú ẹ̀ ò lè wo ẹ̀ṣẹ̀, ojú ẹ̀ ò lè wo ẹ̀ṣẹ̀ rárá. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ ẹ̀ṣẹ̀ mi, fi wẹ̀ mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì sọ lóòótọ́ pẹ̀lú ẹnu rẹ̀ tó sì fi ọkàn rẹ̀ gbàgbọ́, tó sì fi èṣù àti ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀ tó fi sílẹ̀ pátápátá, tó ń bẹ̀rù Ọlọ́run, tó dẹ̀ rọra ń tẹ̀lé Jésù Kristi, Olúwa á kọ́ mansion yín lọ́jọ́ náà, àríra ayọ̀ mára wa wípé àwa ta méèkì ẹ̀ léléyìí lórúkọ Jésù. Thank you Holy Spirit, thank you Lord Jesus Christ. Ẹ máa ṣọ́nà kẹ́sì.